ó yá ẹ̀yin wa sókè tó ọmọ ẹ̀ kò sí sí ètò ajẹ́ká wẹ̀ náà ó gbé ẹ̀sìn fún orí wọn á tóbi jẹ́ sí ọ̀rọ̀ padà ẹ̀yin wa tí ẹ̀ ń wò wá ń lé ìpadàbọ̀ Àbújá ẹ̀ka fi ń tó ṣẹlẹ̀ tó yín létí àwọn fídíòs kan wà tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn drama kan wà tó ṣẹlẹ̀ ń bẹ̀ Oríyọmí Hamzat official tẹ́ máa rí ń bẹ̀. This is Mr. Gbadé, the senior brother to Mr. Timothy Olúwadámiláre Adégòkè tí wọ́n pa ní hòtẹ́ẹ̀lì Adedoyin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A ti lọ àti dé o, ó tiẹ̀ jẹ́ pé kò rọrùn ṣùgbọ́n a lọ adé adúpẹ́ fọ́lọ́run. Alẹ́ àná pátápátá lèmi gbọ́ wípé èní ni court. Bí mo ṣe gbọ́ gan ó dẹ̀ fọ́nì sí mi. Mo gbé lọ́yà níbẹ̀ ni. Kí la máa ṣe? Wọ́n ní àwọn ti rán èèyàn kan l'Àbújá tó máa wá síbẹ̀ yẹn. Mo ní ṣé wọ́n ti mọ details charges yẹn? Wọ́n láwọn ò tí ì mọ̀ pé bọ̀ ẹni táwọn rán yẹn ó máa bá wọn ṣiṣẹ́ yẹn fine. Mo pe Mr. Gbadé alpha mo rí text báyìí bẹ́ẹ̀ ni báwọn náà ṣe ń gbọ́ sí ni àwọn send sí mi. Ẹ wá já lọ bó la ṣe fẹ́ ṣe láago 9 àbọ̀ lálẹ́ bó la ṣe dé Àbújá láàárọ̀ yìí. Ọlọ́run ràn wá lọ́wọ́ a rí flight lóòótọ́ adẹ̀gúnlẹ̀ sí Àbújá but torí pé àgbọ̀ tẹ́lẹ̀ ká tó dé Àbújá wọ́n ti jókòó wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ adájọ́ dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti rojọ́ ìwọ̀n tí wọ́n rò wọ́n ti present case yẹn. In fact ní tó jẹ́ ká bá wọn ní court ni pé àwọn ọlọ́pàá ní láti gba pépà kan court order láti detain Adédoyin sọ́dọ̀ wọn àtàwọn tó kù ló jẹ́ ká bá wọn ní court. Ìgbà tá a débẹ̀ tá a bá wọn court tán mi ní fẹ́ kí Mr. Gbadé sọ̀rọ̀ púpọ̀ ni o nítorí kí emotion wọn kó má bàa destroy the whole thing. Bí a ṣe wà Peter ń sọ̀rọ̀ báyìí I must tell you tẹ́ bá rí caption ń tẹ̀ ń wò yìí Adedoyin may gain his freedom next week Tuesday ọjọ́ méje ó súnmọ́ k'Adedoyin padà lọlé lọ́jọ́ méje kí gbogbo wàhálà wa kó má jà sásán tá à ń sọ kì í ṣe pé a ní kán pa Adedoyin kí gbogbo wàhálà wa má jà sásán tá à ń sọ kì í ṣe pé a ní k'Adedoyin má lọlé mọ́ ṣùgbọ́n a fẹ́ kí justice a fẹ́ rí justice fún ikú tó pa Timothy but I don't know kò yé mi a gbọ́ ìgbà tán rojọ́ ó dẹ̀ ná wa ní wàhálà gan a mọ charges gan àdẹ̀rẹ́ tó sọ fún wa pé this is the charges my observation mi ẹ mú lọ́wọ́ a ní àwọn kan ní court a ní àwọn kan ní police settings tí wọ́n máa ń jẹ́ prosecutors àwọn prosecutors yẹn wọn kì í ṣe lawyer àwọn máa ń lọ establish case ní court ni wọ́n á ka ẹ̀sùn tẹ́ni ẹsẹ̀ sí lẹ́sẹ̀ wọ́n ní agbára they don't have the power they don't have the I want to argue. Knowledge but they were not trained fine they were not trained to argue I mean the name to mention when it comes to law in Nigeria the two respected Sõon and some other qualified lawyers numbered almost 12 representing in the court for Adedoyin and his people. But from our own side, we have just that prosecutor ẹnìkan la ní. There is no one to argue against these Sõons, against those qualified lawyers. There is no one to argue with them. In fact, to the extent that pé ó wá rí lójú wa bí pé prosecutor àti àwọn tẹ́jọ́ argue as lawyer o bí ìgbà tí wọ́n ti mọ tí wọ́n jọ sọ. To the extent pé ẹni tó argue in our favour the prosecutors
he agreed, concurred, even supported the claim, the oh my God, of those lawyers, the qualified lawyers. Nígbà téèyàn á fáàmù téèyàn sọ, tí ò bá jẹ́ wípé adájọ́ yẹn ó jẹ́ adájọ́ tí ọ̀rọ̀ yé to understand, òní gan l'Adédoyin àtàwọn èèyàn rẹ̀ ìbá lọlé. Tí ò bá jẹ́ irú adájọ́ tó jẹ́ barrister Adedoyin, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa sọ àbó ti gbowó, àbó ti ṣe kíní kan. I cannot say that because mi kò mọ lọ́wọ́, mi dẹ̀ mọ̀ gbà tán fún lówó, mi dẹ̀ mọ̀ nǹkan. Èmi dẹ̀ kọ́ ni mo gbéṣẹ́ fún, mi ò mọ what extent níṣẹ́ tán gbé fún, mi ò mọ the distribution, the description of their negotiation and the terms and condition of service tí barrister Naim tó jẹ́ barrister àwọn Adédoyin àti tó jẹ́ barrister àwọn Adégòkè àti àwọn Adégòkè tí wọ́n jọ ní, I don't know. But one thing I know is that he insisted that they should transfer case to Ọ̀ṣun State. Wọ́n sọ yẹn náà in court. Adájọ́ ní criminal case anywhere náà ti lè ṣe in Nigeria. Nigeria náà wọ́n ti dájọ́, kò pẹ̀lú ẹ̀kọ́ gbé padà lọ síbẹ̀ ẹ̀ka tó ṣe case. Fine. So I'm saying it, èmi á sọ bá ṣe rí ni o. Ó dẹ̀ ń pọ̀ sí mi báyìí. Adédoyin fúnra ẹ̀. Gbadé wàá kú ni, mo lóun náà kú ni, olóburúkú ni mo tún ṣe pé. Wàá kú ni. Adedoyin ó tún ní God láti máa sọ báyẹn. Tí ó mú jáde, these people are superstar. They are superstar. Tí wọ́n bá lè fi premises, tí wọ́n lè wá another jeep, tí wọ́n fi kó àwọn tó kù náà. What are we saying? These people, I don't know. Ọlọ́pàá ẹ ṣé gan o, Ọlọ́run sọ yín lẹ́san rẹ o, we appreciate you o, ẹ ṣé gan ni o. But ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ní Nàìjíríà, lókè òkun, anywhere, I think we need your help. But mi ò lè tí ì sọ báyìí irú help tá a need. Àwọn èèyàn ń sọ láàárọ̀ pé tó bá jẹ mú wà wọ́n á dá owó ká gba SAN. Àní káwọn náà kó SAN méjì mẹ́ta ká kó wọ kóòtù lọ́jọ́ Tuesday. Káwọn gan ti máa send the papers kó tó di Tuesday. Kó wá di SAN to SAN. Ìgbà yẹn ni adájọ́ wọn ò ní dádájọ́ lórí irú. Ìgbà yẹn dádájọ́ ọ̀rọ̀ gangan wọ́n wá gbé kalẹ̀. Adédoyin kéèsì yẹn pọ̀, charges yẹn pọ̀, but charges yẹn pọ̀ lórí àwọn boys yẹn, àwọn ọmọ yẹn, àwọn tó kù àtọkùnrin àtobìnrin. But kéèsì tí Adédoyin ní felony, attempted felony and conspiracy. Attempted felony and conspiracy. Gbogbo ara mọ̀ pé conspiracy ntí ọba ti mọ lẹ́yìn kan náà wọ́n pè conspiracy. So attempt is not even felony, attempted felony and conspiracy. Ẹ̀yin lọ́yà ẹ bá wa tú, I don't know. Èmi mo ti kà á, but I am not the authority. Mi ò kí n sọ authority láti sọ. The only power I have is to report what happened, not to question anybody. I need to shed light sí àwọn ibì kan tí mo bá rí pé ó ṣókùnkùn tó ń ṣókùnkùn ó ti ṣókùnkùn. I am not happy. Mr. Gbadé, mo take time láti ṣàlàyé díẹ̀ púpọ̀ so that ẹ̀yin ò fi ní sọ àwọn kankan tí ò yẹ ká sọ. Ìgbà tí lọ́yà okay ìkíni tí mo ti fẹ́ sọ pa SAN tí à ń sọ yìí, barrister lọ́yà tó ń ṣe kéèsì Adédoyin, lọ́yà kan là ń kígbe tá à ń kígbe Adédoyin, lọ́yà Adédoyin, lọ́yà tó ń lọ bá àwọn newspaper tó ń sọ gbé fún wọn, lọ́yà Adédoyin ni, tó lọ sùn mí ní kóòtù pé n gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́, lọ́yà Adédoyin ni. But lẹ́ni he's not the only one there tó kankan sí mọ́, because àlè torí bí ó ṣe ń dùn wá tó káwá máa bá kárí àwọn ẹni ẹlẹ́ni jẹ́, àwọn ọmọ ibi tó náà lọ́la kọ́lọ́n jẹ́ kó náà ṣàṣeyọrí. Ẹ mọ̀ sọ pé gbowó tó ẹnìkan kò rí nígbà tí ń gbowó, ẹnìkan kò mọ̀ gbà tí ń ṣe negotiation. Ó ní reason ẹ̀ tí ò fi wá, ó dẹ̀ ní reason ẹ̀ tó fẹ́ kán gbé wá s'Óṣogbo. Ṣé gẹ́tẹ̀? So àmọ́ business agreement tóun àtàwọn family Timothy ní tiwa ni pé a fẹ́ òdodo.
so tí ò bá ti ní affect iṣẹ́ Adédoyin tó pé àwọn náà iṣẹ́ barrister Naim táwọn náà bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bí lọ́ọ̀yà Adédoyin náà ṣe ṣiṣẹ́ pẹ̀lú àwọn SAN tó wá lónìí kí SAN ó kojú SAN náà báwo ni prosecutor ó ṣe dúró wá níwájú SAN àbí torí pé state ló ń bá wa charge kéèsì yìí ni ló fi jẹ́ wípé prosecutor ló gbọ́dọ̀ face SAN lọ́ọ̀yà kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ represent interest àwọn family ẹni tó kú tell us tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ we don't have any problem let me tell you wọ́n ròyìn adájọ́ yẹn gẹ́gẹ́ bí ọmọlúàbí she has worked in Lagos for years was it not 15 years she has worked wọ́n ní clean slate lọ́yà adájọ́ tó fẹ́ dá ẹjọ́ yìí ó ní clean slate obìnrin ní ọmọlúàbí ní abiyamọ ni ó ní very clean slate a stainless woman but let me tell you despite being a stainless woman she does not know the family of Timothy neither the family of Adedoyin ìtókàn ní ẹjọ́ tí wọ́n bá gbé síwájú ẹ̀ bí àwọn Leonard kìíní tó wà wájú àwọn barristers lawyers nǹkan tó bá ti lè argue sí argument pé òfin sọ báyìí òfin sọ báyìí òfin sọ báyìí ìní ò fi dájọ́ o ìní ò fi dájọ́ o ẹ̀ẹ́dájọ́ tó bá dájọ́ tó ní ẹ̀sàbí àmọ́ ní ariwo lásán là ń pa lórí social media o and ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ̀yin ọ̀fẹ́ ariwo lásán majority of you lórí àwọn kan ní kí n open GoFundMe ká gba owó ká pe SAN kí SAN ọ lọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ tí Gbadé bá ti ṣe meeting pẹ̀lú àwọn nkú ẹ̀ àtàwọn family tí wọ́n bá ní go ahead láàárọ̀ ọ̀la I am ready but tí tó wà náà ò gbọ́dọ̀ pẹ̀ mọ́ o because sábà máa gba SAN gẹ́gẹ́ lónìí ọ̀la ó pẹ́ ju ọ̀túnla wọ́n ti gbọ́dọ̀ máa right Abuja tí wọ́n bá fi release àwọn ẹni ẹ̀tàn release wọn on bail kéèsì ti tán o kò sí kéèsì mọ́ o kéèsì ti tán adẹ̀finá sórí òrùlé sùn ni when are we hoping to get justice ṣáàṣì máa rí rárá sá tó sì ń bọ̀ sá Mr. Gbadé you have little to say so that kẹ́ má bàa torí ńgbà tó ti wà nílé ẹjọ́ ṣe get. bẹ́ẹ̀ni Alhaji ẹ ṣe gan ibi tí ẹ parí ọ̀rọ̀ sí ẹni mo ti máa bẹ̀rẹ̀ láàkọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbọmọ Nàìjíríà nílé lóko gbogbo ẹni tẹ́ ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ yín because of our time mi nígbà wà ní àkókò púpọ̀ and mi ń sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tó ti ọ̀rọ̀ ti dé court báyìí Alhaji mi tó parí sí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe rí actually àwọn tó jẹ́ ọ̀nkù mi mo ti pè wọ́n wà tí àwọn bọ̀lá Àbújá there is no going back pé okay kí n ṣẹlẹ̀ bá wọn àbí nǹkan Alhaji any help tí ọmọ Nàìjíríà bá lè ṣe fún wa lórí ẹ̀ ni láfẹ́ báyìí o àwọn kùnú náà mo ti bá wọn sọ̀rọ̀ mo yẹ ti fada àti mo ti bá wọn sọ̀rọ̀ àdíbẹ̀ kó represent wa tí ìyá ẹ̀kọ́ lọ́rùn àtàlájì Aromi Hamzat nígbà represent mi rárá kò ní sẹ́ni tó máa wà níbẹ̀ rárá but I give thanks to God àti ìgbésí ayé Alájì Aromi Hamzat because alẹ́ àná mo ṣe gbọ́ mo gbá bí òní náà l'Abuja tí n bá gbá bí omi nígbà wọn kọ́ àní lọ wọ́n ti pè lọ́ọ̀yà wa mo máa sọ kí sọ náà wọ́n ti sọ fún kò dẹ̀ sọ fún mi mo ṣe wá pé Abuja ní kọ́ àwa lọ́ọ̀yà ìbáraṣà náà yìí kí ló ń ṣẹlẹ̀ gan wọ́n tó báyìí ó ní ilé òtọ́ ni wọ́n ti pọ́ǹkù ẹ̀ oyún máa jì wọ́n ti pọ́ǹkù ẹ̀ náà ẹ̀ pọ́ǹkù mi wá kọ́ńtù kọ́nà mi kẹ́ brief mi kẹ́ sọ fún mi mi ìfẹ́ sọ̀rọ̀ lórí yẹn ló pọ̀ ó bà mí lọ́kàn jẹ́ tí ó bá mo sábà Alhaji ní kọ́ bí aago mẹ́sàn-án alẹ́ àná ni Alhaji Aromi Hamzat ẹjọ́ ìgbà wa kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ọ̀la ní kóòtù náà lọ́ọ̀yà wa wà lọ́ṣogbo lọ́ọ̀yà wa ọmọ Ọ̀ṣun state ní ọmọ Òṣogbo Adedoyin ọmọ Ọ̀fẹ́ ní Ọ̀ṣun state ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lọ síbẹ̀ yẹn bẹ́ẹ̀ mo bẹ̀ ọmọ Nàìjíríà mo bẹ̀ yín ẹjọ́ any help tẹ́ bá lè ṣe fún wa we want lawyer what we want from you now is lawyer SAN la fẹ́ pẹ̀lú it may be 2 or 3 or 4 or more than that please right from now ẹjọ́ kò sí ẹni tí wọ́n lọ fúlábọ̀ ńlẹ́ mọ́ tí wọ́n bá sọ bí ní fáínà máa sọ fún wọn lé ní pẹ́kọ̀ báyìí tó bá tún ní nǹkan ṣe àwọn ọkùnrin fẹ́ ní nǹkan ṣe wọ́n tún fẹ́ ní lọ́ọ̀yà kò kí ojú náà kánà make effort níbẹ̀ yẹn mo ti gbọ́ ọkùnrin mo ti brief ọkùnrin mi they should make effort over there kánà make effort kí ẹ̀yin Nàìjíríà náà kí ẹ dìde sọ̀rọ̀ wẹ̀ ẹjọ́ ẹ̀yin ìjọba Ọ̀yọ́ state ẹjọ́ ẹ gbà wá ìjọba Nàìjíríà náà kó gbà wá kó jọ kó má wá yín rọrùn kò ní dá ká fún sóòlù lẹ́sùn kò ní dá kí ọ̀rọ̀ yìí kó lọ síbẹ̀ báyẹn kó má sí justice please what we want from you now is justice and one lawyer which is SAN kò wípé ẹjọ́ ẹ help wa mi fẹ́ sọ púpọ̀ mo kí yín o ẹ ti ṣe ẹ má kó rẹ̀ yín kí ni tẹ́ experience bẹ́ẹ̀ mo máa sọ débẹ̀ ifun life mi náà kò sí ìbáyìí Alhaji náà rí àjọ lọ ni life ò sí ìfún mọ́ mo débẹ̀ ṣé àwọn kí mo sọ fún yín ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn bí December time yẹn tó ń wá sí ìrúwà tó ń fẹ́ kidnap tó ń fẹ́ ṣe mí léṣe there was a guy inú wọn tó sọ̀kalẹ̀ tó ní Gbadé bọ̀bọ́ yẹn mo rí l'Abuja lẹ́yìn náà
ó sọ fún mi pé òun á dé mi lókun ní èmi ó tún wá sábùjá Gbadé òun á dé lókun ní wàá pa àwọn tó máa dé lókun ní àwọn dẹ̀ máa mú ẹ tó bá tó bẹ̀ kó sọ Àbújá lẹ́nu he was telling me that ẹ̀kẹ́sẹ̀ mo sọ fún àwọn ọlọ́pàá yẹn o wọn ò ṣe ọkàn sí o ẹ̀kẹ́sẹ̀ mo ti report ẹ̀ wọn ò ṣe ọkàn sí mo dẹ̀ bẹ̀ sí pariwo wọn lórí mẹ́ wọn lè ṣe kankan bẹ̀rẹ̀ wọn ò ṣe ọkàn sí o mo ti report ẹ o mo tún wá fàṣẹ kò ní report ẹ again nínú àwọn tó fẹ́ gbé mi ní Èrúwà tó ń wá ní December time mo ti rí kan l'Àbújá ó dẹ̀ confront mi ipa àti fún mi ti pẹ́ Gbadé o tún wá s'Àbújá tó bá tó bẹ̀ kó sọ Àbújá lẹ́nu a wá parí ìyẹn tán àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́pàá yẹn fún Adédoyin àtàwọn yòókù wọn kú wọn padà Adédoyin tó wá ní God àti máa bá mi sọ Gbadé ó máa kú ni èsì mi ló bá mi ó tún wá ń sọ fún mi Gbadé ó máa kú ni mo dẹ̀ reject ẹ̀ mo dẹ̀ send it back sí pé òun ló máa kú oyún máa jì ṣé àwọn tí ó wà ní detention ọlọ́pàá àwọn tí yà ń jẹ àwọn tí yà ń jẹ ó tún máa ní God láti sọ̀rọ̀ báyẹn kárípà bá ní lọ́yà tó sàn lọ síbẹ̀ yẹn àwọn sàn tó tẹ̀lé wa síbẹ̀ tí wọ́n hági kéèsì yẹn tó wọ́n gbé òun lọ sínú kòtò ṣé mo kò ní lè sọ̀rọ̀ I don't want to quote anybody I don't want to quote anybody wọ́n sọ wọ́n ṣàní lọ́yà ni they are asking me where's our lawyer don't you have lawyer mi lè sọ̀rọ̀ náà oyún májì ṣé ẹ kú dé báyẹn mo lè dúpẹ́ lọ́wọ́ jọ́ọ̀jì yẹn obìnrin ni wọ́n mi ní dárúkọ wọn bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn àbàbà mo dúpẹ́ lọ́wọ́ wọn tí ó bá sí Ọlọ́run bàbá tí ó bá sí Ọlọ́run tí ò sí ẹ̀yìn bẹ́ẹ̀ làwọn Adédoyin wọn gbà lẹ́ni tí ò dẹ́kun rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì gé nǹkan tó fẹ́ sọ aláàjì on the 8th next Tuesday ní next court báyìí ẹjọ́ gbogbo Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ before then kanizan ẹni kanizan tí a mẹ́tí short bẹ́ẹ̀ ẹjọ́ nǹkan tẹ̀lé sí jù bẹ́ẹ̀ lọ ní ẹjọ́ ẹ fọ ẹ máa yẹ kí àbúrò mi kó kú gbé ẹ máa ká jíjà ẹ gbé o ẹ gbàjọ́ sì sìn yẹn fún wa ẹ ti ṣe bọ̀ ẹ ti ká jà lájà ìṣẹ́gun ni o ká jà lájà ìgbà yìí ni o bákan náà gbogbo àwọn press yẹn jọ all the press on the 8th and Tuesday bloggers ẹ pàdé wa l'Abuja radio station televisions you are invited l'Abuja. press ẹyọ kan bẹ́ẹ̀ níbẹ̀ lẹ́ni tó dẹ́kun níbẹ̀ reason dẹ̀ ni pé mo fẹ́ kán press wa ni. wọn èèyàn kankan ò gbọ́ nígbà tí mo wọlé síbẹ̀ ẹgbẹ́ Adédoyin gẹ́gẹ́ ni mo jókòó sí bẹ́ẹ̀ni àjọ ojú ara wa báyìí bẹ́ẹ̀ni náà yes ó bójú alájí báyìí mo lọ jókòó ti Adédoyin gẹ́gẹ́ báyìí ó wò mí báyìí. ní alájí ẹgbẹ́ ẹ̀ jókòó sí yẹn alájí ní bẹ́ẹ̀ ni mo fẹ́ súnmọ́ mo fẹ́ dì mú nínú kóòtù alájí dì mí mú kóòtù eléyìí fẹ́ dì mú nínú kóòtù mo fẹ́ dì mí nínú kóòtù gbájú òun mo fẹ́ gbájú sókè nínú kóòtù wọ́n ṣe bẹ́ẹ̀. alájí ló dìde ló dì mí mú pé no ní kóòtù la wà. ìgbà tí ó wá padà ń jáde tẹ́lẹ̀ wá ní ókùnì. no kó tó jáde síta pátápátá. ó tún wá parí mi ó tún wá kọ́ ọwọ́ kò mí ni Gbadé ẹ̀tẹ̀jọ́ wáyẹn dà òun dà kí ni kọ́ mi ní o stupid ṣá Adédoyin ẹ̀ wá ń bèrè alájí dà ẹ̀tẹ̀jọ́ wáyẹn dà mi ní Adédoyin you are very stupid àwọn ọlọ́pàá yẹn ló wá dì mí mú wọ́n wá dì mí ní padà pé. ṣé mọ́tò yìí tẹ́ bá fẹ́ pa wá tẹ́ rí wa pa Ọlọ́run ló pa wá o. oyún máa jì. tẹ́ bá try láti pa wá tẹ́ bá ti rí wa pa Ọlọ́run ló pa wá o. ẹ lè pa wá o kò sí tẹ́ lè ṣe o. tẹ́ bá sì fẹ́ pa wá tẹ́ rí wa pa Ọlọ́run ni ó pa wá kì í sọgbọ́n tiwa náà. màá rọ̀ yín gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ burú ẹ jọ̀ọ́ màá rọ̀ yín màá wá bí léèrè pé tó bá sọ ọmọ yín wọ́n pa ń kọ́ tó bá sẹ́yìn náà wọ́n pa bẹ́ẹ̀ sẹ́ dákẹ́ ni ok tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sọmọ yín lọ́jọ́ ọ̀la tẹ́ ẹ ti relax gbogbo wàhálà tẹ́ ń ṣe yìí tálẹ̀ ti dé tẹ̀ lè ṣe wàhálà káàkiri mọ́ tí wọ́n wá pọmọ yín bẹ́ẹ̀ yẹn tó jẹ́ breadwinner yín tẹ́ ẹ wá rẹ́nìkan tó dìde láti gbàdájọ́ òdodo fún ọmọ yín bí mo ṣe dìde yìí ṣé ẹ bẹ̀ lọ́hùn kí oríṣẹ́ yẹn ṣe ni àbí kẹ́ ẹ waste ẹ̀ àbí kẹ́ ẹ bà ayé ẹ̀ jẹ́ ẹ rò fúnra yín o torí wọ́n mọ̀ràn yín sẹ́ bú you have to be there these people are full of confidence. confidence ni o ṣe báyìí. confidence yẹn pọ̀ wọ́n yẹn ni. ẹwọ bọ yẹn ó lóhun ni. a ní ọmọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pọ̀. ó ní Adédoyin kò mú ni. wọ́n yan seriously ni o. àwọn máa dèmí lókun máa ṣe dàbò tèmi ni. ó sọ báyìí náà he said it. a ní wọ́n làwọn wà in charge. ó l'Àbújá làwọn wà yìí o. ó ní kèsì Ọ̀ṣun o kèsì Ọ̀yọ́ state o. Àbújá làwọn wà yìí o. Gbadé o tún wá s'Àbújá o tún wá s'Àbújá àbí o tún wá àbí. tó bẹ́ẹ̀ kó sun bí. tó bẹ́ẹ̀ kó sun Àbújá yìí dọ̀la ó sọ bẹ́ẹ̀ fún mi imagine. ẹni tó tún wá jẹ́ Adédoyin náà tún wá jáde. tó wá jáde wá ní Gbadé o máa kú ni. níwà wọn fẹ́ ká rìkọ́dù ojú ẹ̀ bọ̀bọ̀ tó lóyún ọwọ́ pa eléyìí yẹn òun ti dàgbádà bojú ẹ̀ báyìí wọ́n ṣe jáde kí wọ́n bá rojú ẹ̀ wà wá padà rí mú o àdìgbòkò ẹran ẹ̀pà kọ́ mú o gbogbo bó ṣe sọ pé wàá kú ni bó ṣe jáde that was the statement tó sọ. wàá kú ni olókùnrin náà. so ẹ má jẹ́ kí outside court ní gbogbo àwọn yẹn ṣẹlẹ̀. níta court ni. torí pé àwa náà lọ school ẹ̀kọ́ tán dẹ̀ kọ́ wa ni pé bẹ́ẹ̀ ṣe máa ń report court case bẹ́ẹ̀ la report ẹ̀ ní tó ṣẹlẹ̀
outside court wọn èèyàn ọlọ́pàá wọn ò lágbára pé kéèyàn má rìkọ́ọ̀dù suspect àbí kó má gbé kámẹ́rà sí lójú but inside the court o gbọ́dọ̀ lo kámẹ́rà o gbọ́dọ̀ record. outside court yẹn náà alájí outside the court alọ́pàá yẹn gàdí ẹ. mo ṣe wọn àfilẹ̀ wọn jọ sá lọ ni wọn fi ọsá lọ ni wọn fi ọsá lọ ni so. gbogbo ṣẹlẹ̀ lára ọlọ́pàá náà o ẹjọ́ ọlọ́pàá lájì ọlọ́pàá. ẹ máa gbọ́ ọlọ́pàá ṣe dáadáa lélẹ́yìn ṣùgbọ́n ẹ̀rù tí ń bà mí ni pé Nàìjíríà ní interest gbogbo ayé ní interest lórí case wọ́n ní interest àsìkò tá a mọ̀ ní o àsìkò tá a máa mọ̀ ní ṣé mọ́tàn yìí ẹ̀wẹ́dìs Adedoyin may gain his freedom on Tuesday if care is not taken out. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ fún wa pé ká pe bàbá Fẹ́mi Fálànà tí bàbá bá ráàyè fún wa bàbá dáadáa ni wọ́n èmi náà sì mọ̀ pé táwọn tó wà bẹ́ẹ̀ náà bá rí wọn wọ́n mọ̀ pé tó lógìnì bá pàdé èkúté táwọn tẹkùn bá pàdé ẹkùn wọ́n fi ròyọra wọn ni wọ́n sì mọ̀ pé ẹ ti máa jà fún àwọn tó kù díẹ̀ káàtó ni á dáwó jọ ibi tí ilẹ̀kùn tí ó bá ti pé 10 million ní ẹ fẹ́ gbà ibi tí ilẹ̀kùn tí ó sùn sí lónìí owó wa pé kan tá a fẹ́ tá a ń béèrè fún náà ni ìdájọ́ òdodo ṣùgbọ́n bí Mr. Gbadé bá ti wá pè wá lọ́la pé ká go on àárọ̀ la fẹ́ kó jẹ́ àṣọjọ́ Tuesday ruling it's just the discretion of the ẹ mọ̀jà kọjá yé wa ẹ mọ̀jà kọjá yé wa mo ti rẹ́ nìkan nínú àwọn ìyá wa tó wò wá tó ní ọmọ òun qualified lawyer ni tó sì kú pé àwọn tí bá sọ̀rọ̀ ó lóun bọ̀ wá ṣe ní pro bono láì gbowó. Aláàjì ẹni káyọ̀ máa bọ̀ pro bono kí ló yà bá ṣe kéésì láì gbowó náà pè ní pro bono. ẹjọ́ mi nípa Aláàjì òun lórí báyọ̀ from now ẹjọ́ help wa ni Táwádélé náà àti máa sọ̀rọ̀ náà táwọn bá tún ní àkíyèsí láti gba lọ́ọ̀yà kan tàbí méjì Aláàjì wọn pọ̀ jù ẹjọ́ bí wọ́n ti ẹ̀ máa pọ̀ jù ibẹ̀ kún lórí ni ẹjọ́ Adedoyin ti go far owó ẹ̀pà sóyìí ó ti náwó ẹjọ́ ẹgbàá wa ọmọ Nàìjíríà God bless you.